bí àdéhùn kò bá tó padà dàrú ó ṣeé ṣe kí gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ Yorùbá nù Iyabo Ojo ó ṣeé ṣe kó di ìyàwó ọ̀ṣẹ̀gẹ̀ lọ́gbẹ̀ẹ́ ọkọ o, ìyẹn pé ó ṣeé ṣe kó ṣègbéyàwó láìpẹ́ yìí. lọ́sẹ̀ tó kọjá yìí ìyẹn lọ́jọ́ Sunday ọjọ́ 4 oṣù kejìlá ọdún yìí ni Iyabo Ojo ló bá ìwé ìròyìn Premium Times sọ̀rọ̀ lágbègbè Lẹ́kì nípìnlẹ̀ Èkó pé òun ti múra fún ìgbéyàwó nítorí pé òun ti rí ọkọ tóun fẹ́ fẹ́ àti pé ọkọ náà ń tọ́jú òun. Iyabo Ojo wá jẹ́ kó di mímọ̀ pé ọmọ Ìgbò ni ọkùnrin tó ń tọ́jú òun tóun fẹ́ bá ṣègbéyàwó yìí, ṣùgbọ́n tó lóun ò ní sọ púpọ̀ lórí ẹ̀ nítorí àwọn ọ̀tá àtàwọn tó lè fẹ́ gbà mú un lọ́wọ́. bí ẹ kò bá gbàgbé ọdún 1999 ni Iyabo Ojo ló ṣègbéyàwó àkọ́kọ́ lọ́mọ ọdún 21 21 years of age. ọkùnrin kan tí wọ́n ń pè ní Adémídùn Òjó ni Iyabo Ojo fẹ́ lọ́dún 1999. bẹ́ẹ̀ ló bí ọmọkùnrin kan àti ọmọbìnrin kan ìyẹn Priscilla àti Felix fún Adémídùn Òjó. ṣùgbọ́n bó ṣe dọdún 2001 ìgbéyàwó náà dàrú tí Iyabo Ojo yìí sọ pé bóun ṣe tètè ní ọkọ lọ́mọ ọdún kékeré yìí 21 years of age ló jẹ́ kí ìgbéyàwó òun dàrú. ṣùgbọ́n ní báyìí o Iyabo Ojo ti jẹ́ kó di mímọ̀ pé ìgbéyàwó ti ń súnmọ́lé fóun báyìí o, nítorí pé àdéhùn ti wà láàrin wọn àti ọmọ Ìgbò tóun fẹ́ káwọn àjọ ṣègbéyàwó. bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé ìṣọwọ́ tọkùnrin náà fi ń tọ́jú òun ó lágbára púpọ̀ tóun ò sì ní sọ púpọ̀ nípa ẹ̀ nítorí àwọn afojúfẹ́ni máfọkànfẹ́ni ló lè fẹ́ máa gbẹ̀yìn lọ́bọ̀ oúnjẹ fún ọmọ Ìgbò náà. tó bí nǹkan kò bá padà dàrú o, ó ṣeé ṣe kí Iyabo Ojo ó ṣègbéyàwó lọ́dún tó ń bọ̀ ó sì kúrò láàrin àwọn gbajúmọ̀ òṣèré tíátà tí ọ̀pọ̀ wọn kò rí ilé ọkọ gbé.